Africa Content TV. Ẹ̀jẹ̀ ìjà yìí sí wípé ìyànjọ́ nílù ìyẹn ìṣẹ̀ṣẹ̀ òun àbínibí òṣàtọ̀ bá sì nílé bá bá rẹ o tó ń mú wọn ní lọ síwájú wọ́n sì lálàáfíà tó ń bímọ àbíyè tó ń wọ ọmọ dàgbà mo dání má jùlẹ̀ ìgbàgbọ́ da lẹ́sìn mùsùlùmí da lẹ́sìn ṣùgbọ́n Ayọ̀galú lẹ́yìn lọ pé dání King Charles báyìí ní UK ojoojúmọ́ tó bá ń jí ìlú náà fi ń jí ìlú náà fi ń jí nílùú òyìnbó ọmọ ìlú òyìnbó ṣẹlẹ̀ tó lùlù fún King lọ́wọ́lọ́wọ́ yìí ní 1993 tí mo gbogbo lọ sí London àwọn bí wọ́n lùlù lẹ́yìn mi Àyìndé ní wàásù nílùú London Àyìndé wọ́n dẹ́ kàwé ó tún bẹ̀rẹ̀ yẹn rẹpẹtẹ ẹ̀sẹ̀ kan ti ká ẹjọ́ nílùú ṣùgbọ́n ẹ lọ rí pípé táwọn bàbá yìí tọ́jú láti lẹ́tọ́ fi yọlú wájú ẹ̀yin náà ẹ̀ ńlá mi lára Àyìndé ní wàásù òkè.